ẹ lẹ́ o, ẹ káàbọ̀ sí apá kejì. Ṣé mọ̀ pé ó pa àwọn fámìlì yẹn ní January, April ó pa Catherine, ó yìnbọn fábúrò ẹ̀ lórí lẹ́ẹ̀mejì. Luckily àbúrò ẹ̀ survive. Lẹ́yìn bí oṣù márùn-ún ní October 1974 yẹn náà tó bẹ̀rẹ̀ èèyàn pípa yìí ló bá kọ lẹ́tà sí the Wichita Eagle newspaper tí ó wà ní ìlú wọn wípé òun lòun pa àwọn fámìlì yẹn. Ṣé mọ̀ pé àwọn tó máa ń pè ní serial apààyàn yìí ìgbà míì tó ń pààyàn wọ́n á sinmi, ìgbà míì wọ́n á máa pààyàn ìgbà tó bá yá wọn ò ní gbúrò wọn mọ́. So ṣé mọ̀ pé 1974 yẹn ó pa èèyàn márùn-ún, ó gbìyànjú àti pa mẹ́fà ṣùgbọ́n márùn-ún ló kú nù wọn. Ó fẹ́ pa ẹnì kẹta but ẹni yẹn ò sí ara. So ibi tó ti ń rìn kiri títì bó ṣe rí ọmọ kékeré kan nìyẹn ló bá fi fọ́tò ìyàwó tiẹ̀ ló bá fi hàn ọmọ yẹn pé ṣọ́mọ yẹn mọ ẹni tó wà nù fọ́tò yìí. Ọmọ yẹn lòun ò mọ ẹni tó wà nù fọ́tò. Ọmọ ṣá tẹ̀síwájú, ọmọ yẹn ń lọ lé ní, ó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ lé ní tiẹ̀, ó bá ń tẹ̀lé ọmọ yẹn, ó ṣọ́bi tó wọ̀, ó jẹ́ kó wọlé, ó ṣọ́ ilé wọn. Nígbà tó ṣe díẹ̀ ó bá lọ kànlẹ̀kùn, ọmọ yẹn ló ṣílẹ̀kùn, ló bá ní kọ́mọ yẹn kó jẹ́ kóun wọlé. Ọmọ bá ṣe mọ̀ kọ́mọ yẹn ti rí tẹ́lẹ̀, ọmọ bá ṣílẹ̀kùn, ọmọ bá jí ó wọlé. Ìyá ọmọ yẹn wà nílé, ọmọ mẹ́ta ni obìnrin yẹn bí. Ọmọbìnrin yìí Shirley Vian lórúkọ ẹ̀. Bó ṣe wọnú ilé wọn báyìí bó ti yọ̀bọ̀n nìyẹn ló bá sọ fọmọbìnrin yẹn pé nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ sí òun, ara àwọn ìgbérí dáadáa, tóun bá sì ń bóbìnrin ṣe lájọṣepọ̀ òun ò kí ń lè dà, àmọ́ ohun tó lè help òun ni pé kọ́mọbìnrin yẹn jẹ́ kóun so mọ́ ilẹ̀. Ìyẹn dẹ̀ wò pé òun láwọn ọmọ kéékèèké nú ilé. Ṣé mọ̀ àwọn ọlọ́pàá tó ń ṣèwádìí wọ́n rí pé àwọn èèyàn tó ń pa kì í ṣe pé bóyá bí ìgbà tó jẹ́ pé kò sí defensive wound, bíi pé kò rí ní kì í sí struggle. Wípé ṣé ẹni yìí bí ìgbà téèyàn ń tàn yàn, pé bí ìgbà tó jẹ́ pé ó convince wọn pé kóun so wọn mọ́lẹ̀ lẹ́nu kan. Ọmọbìnrin yẹn bá wò pé bóyá tóun bá gbà pé kó ṣe ní tí ó ṣe yóò máa bá tiẹ̀ lọ. Àwọn ọmọ òun kéré á lè fi òun lẹ̀, kò ní òun á lè du ẹ̀mí ara òun. Ohun tó ọmọbìnrin yẹn ṣe, ọmọbìnrin yẹn bá ní òkè òun á ràn lọ́wọ́ bó bá jẹ́ pé ní tó máa jí ó dà nìyẹn, wípé kó jọ kó jẹ́ kóun káwọn ọmọ òun sí inú yàrá. Àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta, ọmọ ọdún 4, ọmọ ọdún 6, ọmọ ọdún 8. Ọmọ ọdún 8 yẹn ló ṣílẹ̀kùn fún olórí ibú yìí. Ó bá káwọn ọmọ sínú yàrá, ó fún wọn ní aṣọ tí wọ́n èbora, ó sì fún wọn ní àwọn ohun ìṣeré tọ́ìsì oríṣiríṣi táwọn ọmọ yẹn máa fi ṣeré. Ẹ mọ̀ ìbẹ̀rù yẹn ọmọbìnrin yìí kàn bẹ̀rẹ̀ sí bí ni, ó ṣáà ń bì. Olórí burúkú yìí Dennis ó fún lómi, ó lọ bomi fún pé kó mu omi, pé kó farabalẹ̀, pé òun ò ní ṣe léṣe, kó farabalẹ̀, pé òun kàn fẹ́ kó jẹ́ kóun dà ní. Ó wá so lọ́wọ́, ó so lẹ́sẹ̀. Ọmọbìnrin yẹn Shirley Vian yẹn ó ti ń wò pé yóò ṣàfipá bá òun lò ní, kó ṣàfipá bá òun lò kó máa bá tiẹ̀ lọ, kóun lè wà láyé, káwọn ọmọ òun lè wà láyé. Kàkà kó fipá bá lò, ó fún obìnrin yẹn lọ́rùn pa ni. Ṣé mọ̀ gbogbo bó ṣe ń ṣiṣẹ́ bí yìí àwọn ọmọ yẹn ń yọjú. Èrò ọkàn ẹ̀ ni pé bóun bá ti pàyà wọn tán òun máa lọ fún àwọn ọmọ yẹn lọ́rùn. Bẹ́ẹ̀ ni tẹlifóònù bá dún, àgó bá dún. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀ ó máa ń lọ gé fóònù ni. Ṣé mọ̀ pé ìrìn eléyìí yàtọ̀, ó wọlé láti iwájú ni, kì í ṣe pé bóyá ó jálẹ̀kùn wọlé lẹ́yìn àbí ó yọ wọnú ilé wọn. Nítorí ẹ̀ kò ráyè láti gé wáyà tẹlifóònù wọn. So bí tẹlifóònù yẹn ṣe dún báyìí bó ṣe sá nìyẹn, torí pé kò fẹ́ kán mú un kán káwọn mọ́ bẹ́ẹ̀, bó ṣe sá lọ nìyẹn. Lẹ́yìn oṣù bíi mélòó kan bó tún ṣe mọ̀ pé ojú ọ̀sán gangan ló máa ń ṣe gbogbo iṣẹ́ bí bó ṣe change MO ẹ̀ nìyẹn. Ó fọ́ window, gíláàsì window láti wọnú ilé woman yìí. Alẹ́ ló dẹ̀ lọ. Ṣé mọ̀ káwọn èyí tó ti ń ṣe tẹ́lẹ̀ ọ̀sán gan ni, alẹ́ ló wọbẹ̀. Ọmọbìnrin Nancy Fox, ọmọ ọdún 15 ni. Ó ti ń ṣọ́, kì í ṣoṣù kan, kì í ṣoṣù méjì, kì í ṣoṣù mẹ́ta ló ti fi ń ṣọ́ ọmọbìnrin yẹn títí ó fi wá ṣiṣẹ́ bí. Ó ti ṣọ́ ọmọbìnrin yẹn, kódà ó ṣọ́ débi tó ti ń ṣiṣẹ́. Ibi tọ́mọbìnrin yẹn ti ń ṣiṣẹ́ góòlù náà ń tà ń bẹ. Bó ṣe já wọlé ọmọbìnrin yẹn lálẹ́ ẹjọ́ yẹn
nǹkan tó sọ fún Shelley ẹni tó pa ìyá ọmọ tó pa tẹ́lẹ̀ yẹn òun náà ló tún sọ fún ìyẹn bá wò pé ó dá wọ́n ti ẹ̀jọ́ pé sìgá mu ṣe rí tírú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ from àwọn cases tí mo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ gba àwọn obìnrin yẹn á wò pé bó bá jẹ́ pé yóò fipá bá òun lò ní kó fipá bá òun lò kọ́ ẹ̀mí òun ṣàtiwà ibi tí wọ́n bá ti ń rò pé àwọn fẹ́ du ẹ̀mí wọn wọ́n máa gbà irú nǹkan tó ṣẹlẹ̀ sí Nancy nìyẹn Nancy ti wò pé ó dá ó bá jẹ́ kó so òun mọ́lẹ̀ ó so lápá ó so lẹ́sẹ̀ ìyẹn bá dùbúlẹ̀ pé kó ṣe ní tí ó ṣe kàkà kó fipá bá ọmọbìnrin yìí lò bó tún ṣe mú àwọn ìbọ̀sẹ̀ tight bó ṣe fi fún lọ́rùn pa nìyẹn títí ẹ̀mí fi bọ́ lára ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wá bọ́ lára ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ṣe sòpí ẹ sáà mọ́ tán bá léèyàn ń jó sòpí ó wá ń ṣe sòpí títí ó fi dà ó wá dà sí ọmọbìnrin yẹn lára ẹ rí i pé wèrè gidi Dickens ní ṣọ́ọ̀ṣì ó dẹ̀ níyàwó ńlé ó lọ́mọ méjì ó sì ń lọ ibi iṣẹ́ ají làárọ̀ á lọ ibi iṣẹ́ bí èèyàn gidi ṣé rí nǹkan kan tí mo mọ̀ nípa ìlú òyìnbó yìí ni pé kì í ṣe gbogbo wèrè ní sa pépà ó rẹ̀ lómi ìbáyìí ó rò pé ó ti rí èèyàn gidi wèrè hán nígbà tó ṣe tó máa ṣe tán kẹ́ lè mọ̀ pé wèrè rẹ̀ ní NAFDAC number ló bá tún lọ sí payphone ló bá lọ pa àwọn ọlọ́pàá ló bá sọ fún wọn pé etí yín mélòó BTK tún ti ṣe bí ti ń ṣe o nǹkan báyìí kàṣà báyìí káwòdì lòún ṣe o kán lọ lé báyìí òun ti pààyàn síbẹ̀ o àwọn ọlọ́pàá ṣáà ń tráì láti trace fóònù yẹn ó ti sá lọ wọn ò rí mú ń bò di 1979 ṣẹ̀bọ̀n 1977 ló pa àwọn obìnrin méjì yẹn Shelley Vian àti Nancy Fox ló bá tún sinmi fún bí ọdún méjì ló bá tún jálẹ̀kùn wọlé obìnrin kan ló sá pamọ́ ó bá dúró bóyá obìnrin yẹn máa dé ẹmọ ó ti ṣọ́ọ̀ṣọ́ ó ti mọ̀rin ẹ̀ orí tí ó yọ ọmọbìnrin yẹn ò bá wálé ńgbò dúró ló bá fìbínú kọ lẹ́tà lẹ̀ fún pé òun BTK ni o ní tóun wá ṣe ń bí ni pé kóun fipá báyìí lò kóun dẹ̀ pa ẹ́ pé orí ìyá rẹ àti bàbá rẹ tí ó padà lẹ́yìn rẹ ló jẹ́ kóun kó o mọ̀ wálé o ló bá bínú lọ náà bá gbúrò ẹ̀ mọ́ láti 1979 fún bí ọdún 6 wọn ò gbúrò ẹ̀ kò pààyàn kankan àwọn ọlọ́pàá dẹ̀ rí wọn dákẹ́ ìwádìí wọ́n sì ń ṣèwádìí lọ náà ni àmọ́ ó kàn dákẹ́ lọ ni wọn ò rí ẹnì kankan tó pa wọn ò rí clear evidence báyìí pé wọn ò tiẹ̀ lè sọ pé ẹni tá a fura sí rèé gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣàlàyé kéèsì BTK ó bá tutù ó di tí wọ́n ń pè ní cold case tó bá dẹ̀ ti di cold case that means pé wọn ò rí evidence wọn ò lè progress àmọ́ wọn ò gbé inú kúlà ni níjọ́kíjọ́ tí nǹkan míì bá tún come up tó tún ta wọ́n lólobó wọn á tún bẹ̀rẹ̀ kéèsì yẹn wọ́n ṣàgbé inú kúlà ṣé mo àwọn ọlọ́pàá yẹn ń wò pé àbí ẹni tó ṣiṣẹ́ bí yìí àbó ti kú ni àbó lọ ẹ̀wọ̀n ni àbí ṣé mo wọ́n ṣáà check oríṣiríṣi wọn ọ̀rẹ́ ní tí wọn any of the serial apààyàn tí MOL match eléyìí ṣé wọn kó òun dẹ̀ rèé àwọn nǹkan tó ń ṣe ó bẹ̀rẹ̀ sí kì í ṣe lẹ́tà alákọ̀ọ́kọ́ yẹn ni alákọ̀ọ́kọ́ tó máa bá àwọn ọlọ́pàá kọ ó wá ti ṣe nǹkan akọ lẹ́tà àbí kó pọ̀ ọlọ́pàá àbí ó ṣàfẹ́ kí wọ́n mọ̀ wọ́n fẹ́ attention nìyẹn so ńgbà tí àwọn ọlọ́pàá ò rí nǹkan kan mọ́ ìyẹn wá bẹ̀rẹ̀ sí ní jẹ́kẹ́rù máa bá àwọn aráàlú pé kí ló lè ṣẹlẹ̀ sẹ́ni tó ṣiṣẹ́ bí wọn ò rí mú wọn ò ní suspect kankan kò sẹ́rìí tó dájú wọn ò mọ̀ bóyá ó wà lẹ́wọ̀n ni wọn ò mọ̀ bóyá ó ti kú ni ó kàn put everybody ó gbé wọn sí is coming bẹ́ẹ̀ ó dẹ̀ ń lo ilé ayé ẹ̀ lọ ń lọ ṣọ́ọ̀ṣì Dickens ní ṣọ́ọ̀ṣì àwọn ọmọ ẹ̀ ń dàgbà òun àti ìyàwó ẹ̀ jọ ń gbé èrè pọ̀ o ó lórúkọ tó máa ń pè àwọn project yẹn o irú àwọn Nancy nǹkan kan tó pa yẹn project green ló kọ yẹn ló pè yẹn ngbò ṣáàtún di 1985 lẹ́yìn bí ọdún bíi 6 tí wọn ò rí nǹkan kan mọ́ woman yìí Marine Hedge bí ilé 3 sílé 5 sílé ẹni tó máa ń rí lójoojúmọ́ tí máa ń kí wọ́n máa ń kíra wọn ẹ mọ àwọn níbọ̀ tẹ bá ń kọjá tẹ bá kíra yín hello bó ṣe yọ wọlé obìnrin yẹn ni tó sápamọ́ tó ń dúró dè nígbà obìnrin yẹn máa dé láti ibi tó lọ òun àtèèyàn kan ọkùnrin náà jọ dé àlejò wà wálé àlejò yẹn àti woman yẹn wọ́n ṣàjọ wà títí olórí ibú yìí ó dúró títí ọkùnrin yẹn fi lọ níbi aago 12 alẹ́ bọ́kùnrin yẹn ṣe lọ tán báyìí bó ṣe yọ nìyẹn sóbìnrin tá à ń wí bó ṣe mú bó ṣe fún un lọ́rùn pa nìyẹn
nígbà tó fún obìnrin lọ́rùn pa tán ó wá mú ó wá tẹ́lẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ya fọ́tò ó bẹ̀rẹ̀ sí ní póòsì ẹ̀ oríṣiríṣi póòsì ó bẹ̀rẹ̀ sí ní ṣapá ẹ̀ báyìí ó ya tán ẹ̀ ó ṣe ó bẹ̀rẹ̀ sí ya fọ́tò oríṣiríṣi fọ́tò wákàtí 5 ló fi clean up ó wá mú òkú obìnrin yẹn lẹ́yìn ìgbà tó lo wákàtí 5 nínú ilé ẹ̀ tó ń tún gbogbo tó fọ gbogbo fíńgà gbogbo bíi tí ìka ẹ̀ lè wà ó tún gbogbo ilé yẹn jẹ́ ó clean everywhere lẹ́yìn wákàtí 5 tó fi tún gbogbo nǹkan tó padà nínú ilé yẹn pé kán bá bàa rí àríṣàpọ̀ tiẹ̀ wá bẹ́ẹ̀ rárá kán má rẹ́ rí kankan tó jẹ mọ́ bóyá ìtẹ̀ka ní o bóyá kinní kan ní ẹ̀jẹ̀ ní kọ́ ṣáà má rí nǹkan kan pa ara ẹ̀ ó wá mú òkú yẹn ó wá lọ jù sẹ́gbẹ̀ẹ́ títì kan ẹ mọ̀ àwọn títì tí ò lọ́dà káwọn ọlọ́pàá bá máa ń tètè lè trace ẹ̀ back sí MO BTK ẹ mọ̀ pé bí mo ṣe sọ nǹkan kan wà tó ń pè ní MO modus operandi nǹkan táwọn ọlọ́pàá máa ṣàbá fi mú àwọn serial apààyàn nìyẹn tó bá ti ṣe mọ̀ pé òun ní ìsìn ó ti pè rẹ̀ BTK ó ti ní àwọn nǹkan tó máa ń ṣe á so wọ́n mọ́lẹ̀ á fìyà jẹ wọ́n á wá fún wọn lọ́rùn pa á ṣàṣọ oríṣiríṣi so àwọn ọlọ́pàá wọn ìyẹn náà máa fi wo cases yẹn MO yẹn ló máa ń sábà jẹ́ kí wọ́n tètè mú wọn kó lè fi confuse àwọn ọlọ́pàá ṣẹ̀wọ̀n kán lè rò pé normally BTK bó ṣe ń ṣe kọ́ ẹ̀ ọ̀tọ̀ ni bó ṣe máa ń ṣe ó fẹ́ fìyẹn dàrú máwọn ọlọ́pàá lójú kán máa lè tètè mọ̀ pé òun ló ṣe ẹ mọ̀ pé lè karùn-ún sílé ẹ̀ ni obìnrin yẹn ń gbé lẹ́yìn bíi oṣù bíi mélòó kan in fact ṣé April 1985 ló pa neighbor ẹ̀ yẹn Marine Hedge 1986 September so ó ti lé lọ́dún kan bó tún ṣe lọ wọ aṣọ bí ẹni pé ó ń ṣiṣẹ́ ní company tí wọ́n ti ń ṣe phone company bíi pé repairman ni ó ti ṣe ID card ó ṣàmúra bíi àwọn tó máa ń tún fóònù ṣe ló bá kànlẹ̀kùn ọmọbìnrin yẹn ọmọ kékeré ni ọmọ ọdún bíi 22 ìyẹn bá ṣílẹ̀kùn fún pé ó bá ní òun wá ṣe tẹlifóònù ẹ̀ ní pé wọ́n sọ pé nǹkan ṣe fóònù ẹ̀ ẹ mọ̀ gbà míì ìyẹn lọ́mọ kékeré lọ́wọ́ bí ọmọ ọdún 2 mo rò pé bí tó ti ń tọ́jú ọmọ tí ò ti kọbi ara sí bó ṣe yọ̀bọ̀n sí ọmọbìnrin yẹn nìyẹn bó ṣàṣe fún ọmọbìnrin yẹn lọ́rùn pa nìyẹn yẹn bá wọ dìmú ìyẹn yálé kánná ó wá tún aṣọ ẹ̀ tó dáadáa ó wá yà ń fọ́tò kò wá mú nǹkan kan jáde nínú ilé yẹn ju driving license ọmọbìnrin yẹn lọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ọkọ woman yẹn máa yí Bill ọkọ gẹ́ yẹn ni wọ́n rò kó pa nítorí pé BTK ó change MO ẹ̀ ọ̀nà tó fi pa eléyìí àwọn nǹkan tó ṣe ó yàtọ̀ sí bó ṣe máa ń ṣe ó dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe ni láti confuse everybody so nítorí nǹkan tó ṣe yẹn àwọn ẹbí gẹ́ yẹn àwọn èèyàn ojú apààyàn náà fi ń wo ọkọ ẹ̀ náà rò kó pa bẹ́ẹ̀ ọkọ ẹ̀ kọ́ ṣẹ̀mọ́ nítorí pé ó ti pẹ́ tí BTK tí ò ti pààyàn torí pé lẹ́yìn 1979 kò pààyàn títí 1985 ẹni tó dẹ̀ pa ní 1985 neighbor yẹn ó lọ ju òkú ẹ̀ síta so MO yẹn change so àwọn ọlọ́pàá gan rò pé bóyá gbogbo àwọn aráàlú yẹn gan rò pé bóyá BTK ti kú ni torí ẹ̀ ni wọ́n ṣe ń rò pé ọkọ gẹ́ yẹn ló pa gẹ́ yẹn for a very long time títí tí àṣírí fi tú nígbò wá di 1991 lẹ́yìn ọdún 5 ó wá tún wá pa woman yìí tó ń pè ní D. Davis ìyá yẹn was 63 obìnrin yẹn dẹ̀ ní last victim ẹ̀ ó dà ń pé bó ṣe wọ inú ilé obìnrin yẹn ó yàtọ̀ sí bó ṣe máa bí ìgbà tí yóò ti ẹ̀ bìkítà lọ́tẹ̀ yìí ó yàtọ̀ sí bó ṣe máa ń ṣe ó ti ṣọ́yà yẹn dáadáa ó jẹ́ kó sùn ńgbò sùn tán ṣẹ́wọ̀n kó máa ń yọ wọlé ní tẹ́lẹ̀ àbí kó ti wọnú ilé wọn kan tó dé eléyìí ó kàn mú òkúta ńlá kan ó kàn sọ́lu wíńdò ni kò tiẹ̀ kíá ó bá wọlé ńgbò wọlé ó bá tún gbé sítórì ilẹ̀ pé ọ̀daràn ni òun sá kiri ni òun ti dáràn lù kan òun wà on the run ni kó jọ nǹkan tóun kàn nídìí ní owó àti oúnjẹ àtomi ló bá tún yọ ọ̀bọ̀n sí ìyá yẹn ló bá kó áńkọ́ọ̀fù sí lọ́wọ́ ló so mọ́lẹ̀ ó so pẹ̀lú pantyhose yìí náà ni àwọn táìtì pantyhose ó so ó bá ṣe bíi pé òun fẹ́ mú oúnjẹ ni pé lóòótọ́ òun sá ní fọlọ́pàá pé àwọn tó ti sá lẹ́wọ̀n lòun ó bá ń ṣe bí ẹni tó ń wá oúnjẹ àti kọ́kọ́rọ́ mọ́tò ló bá kọjú sóbìnrin yẹn ló bá bẹ̀rẹ̀ sí fún lọ́rùn pa
díẹ̀ kò tiẹ̀ sáré ṣe rárá. Ẹ mọ̀ kéèyàn fúnyàn lọ́rùn pa fún bí ìṣẹ́jú mẹ́ta tí ẹ bá fi fóònù yín sí stopwatch ìṣẹ́jú mẹ́ta ẹ mọ̀ pé kéèyàn máa fúnyàn lọ́rùn for that long títí ẹ̀mí fi bọ́ lẹ́nu obìnrin yẹn. So nígbà tó pa woman yẹn tán kò kàn pààyàn mọ́ ni. Ṣẹ̀dẹ̀ mọ̀ nítorí pé ó jẹ́ èèyàn tó jẹ́ pé ó jọra ẹ̀ lójú gan, ó like attention, ó fẹ́ kí gbogbo ayé mọ̀ pé òun lòun jẹ́ bẹ́ẹ̀. Àwọn ọlọ́pàá dẹ̀ rí wọ́n ti gbogbo ìwádìí wọn kò tiẹ̀ síbi tó fara pẹ́ pé òun ni wọn ò tiẹ̀ fura sí. Even though gbogbo àwọn èèyàn tó pa àdúgbò ìlú yẹn náà ni àdúgbò kan náà ni tó yẹ wọn kò tiẹ̀ sí lórí rédà wọn. Nígbà ó ṣáà di 2004 láti 1991 tó ti pa last person. Lẹ́yìn ọdún mẹ́tàlá ló bá tún bẹ̀rẹ̀ sí ní contact àwọn media àwọn newspaper fúnra rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí send letter àti oríṣiríṣi package sí the Wichita Eagle newspaper tó kọ́kọ́ send letter sí lálákọ̀ọ́kọ́. Ó bá bẹ̀rẹ̀ sí send letter sí wọn. Ó ṣàfẹ́ káwọn èèyàn tún rántí pé òun ṣì wà ó. Nínú bọ́n ti ń sọ lọ̀rọ̀ lọ ṣe mọ̀ ó máa fóònù tó bá fóònù àwọn newspaper yẹn a máa sọ oríṣiríṣi. Ìjọ kan bó ṣe béèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá nìyẹn pé floppy disk ẹ mọ̀ kọ̀ǹpútà tá à ń lò láyé àtijọ́ ẹ mọ̀ floppy disk òrè ipe ṣé wọ́n lè trace floppy disk. Àwọn ọlọ́pàá bá sọ fún pé irọ́ o wọ́n lè trace floppy disk pé kò possible kan trace floppy disk. Pé ṣé tóun bá send floppy disk sí wọn ṣé wọn ò lè trace ẹ̀ sí kọ̀ǹpútà. Ipe tó bá jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n ṣe ìpolówó ọjà sínú newspaper ìlú yẹn the Wichita Eagle yẹn kí wọ́n wá kọ síbẹ̀ pé Rex it will be okay. Ipe òun ìyẹn lòun fi máa mọ̀ wípé lóòótọ́ tóun bá send floppy disk sí wọn wípé wọn ò ní lè trace òun. Àwọn ọlọ́pàá wá ṣe bẹ́ẹ̀ àmọ́ ọ̀rọ̀ làwọn ọlọ́pàá ń pa fún un. Wọ́n ti sí free wọ́n yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ ẹ̀ ni pé irọ́ o báwo la ṣe fẹ́ trace ẹ̀. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì Wichita TV station bó ṣe gba àwọn floppy disk àti àwọn instructions yìí wípé àwọn instruction tó ń fi sí yìí ìgbà òun àtàwọn ọlọ́pàá ṣe máa bára wọn sọ̀rọ̀ láti ìgbà yẹn lọ. Ibi tó ti wá fọ̀ṣàn tí ọmọ pé òun ti ṣàṣìṣe ni pé ara floppy disk yẹn metadata wà lára ẹ̀. Ibi tó ti ṣe mistake nìyẹn. Ibẹ̀ ni wọ́n fi trace ẹ̀ tí wọ́n fi wá mọ ṣọ́ọ̀ṣì tó lọ àti orúkọ ẹ̀. Báṣìírí ẹ̀ ṣe tú nìyẹn. Ìgbà míì máa ń wà téèyàn bá rò pé òun ti gbọ́n jù ibi ọgbọ́n tí ẹ bá parí sí ni tẹlòmíì ti bẹ̀rẹ̀. Ọlọ́pàá tó dẹ̀ wá forensically examine floppy disk yẹn tí ó fi rí information yẹn ó dẹ̀ ti wá kú. Cancer ló pa. Ọlọ́pàá yẹn sọ pé nítorí pé ó wà narcissistic torí pé ó feel pé òun gbọ́n tán torí ó ti rò pé òun lòun wà in charge bí ó bá wù òun lòun ń darí àwọn ọlọ́pàá sí ní tó kó bá gangan nìyẹn tí wọ́n fi rí mú. Ṣé ẹ mọ̀ pé kéèsì ẹ̀ wà lára àwọn cases tó jẹ́ káwọn ọlọ́pàá ẹ mọ̀ pé bọ́ bá ṣe ń solve case ni àwọn ọlọ́pàá ṣe tún máa fi ń mọ ọ̀nà oríṣiríṣi tí wọ́n lè gbà láti ṣèwádìí. Tẹ́lẹ̀ wọ́n máa ń wò pé tí àwọn serial apààyàn yìí tí wọ́n bá dáwọ́ dúró lójijì ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá wọ́n wà lẹ́wọ̀n ni àbí bóyá wọ́n ti kú ni àbí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tí ẹ̀ yìí ó yà wọ́n lẹ́nu nítorí kì í ṣe pé ó kú ó kàn sinmi sára ni wọn ò dẹ̀ mọ̀ dí. Ṣùgbọ́n gbà tó padà dé ní 2004 yẹn nítorí pé ó fẹ́ attention àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù nílùú. Àwọn obìnrin nílùú yẹn tó bá wọnú ilé wọn the first thing tó máa ṣe ni pé kán gbé fóònù wọn sí etí pé ṣó ṣì ring tí fóònù bá ṣì ring ọkọ̀ wọn balẹ̀ pé lè safe yẹn torí pé ṣe mọ̀ pé telephone wire ló máa ń kọ́kọ́ gé. Ó mọ̀ọ́mọ̀ tún padà wá ní nítorí pé ó dàbí pé wọ́n ti gbàgbé ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní dá ẹ̀rù sínú ìlú. So ńgbà tó béèrè question yẹn lọ́wọ́ àwọn ọlọ́pàá ara àwọn phone call torí ó máa send package á send poem á send kíní á ṣe phone call á fóònù àwọn newspaper á fóònù rédíò á fóònù àwọn ọlọ́pàá á máa sọ wọn ò rí trace kò tiẹ̀ dẹ̀ wá lo voice kíní o kán tó débẹ̀ ó ti drop wọn ò ní rí ó ti wá rò pé òun ti jẹ lọ ṣùgbọ́n táwọn ọlọ́pàá wọ́n kàn ṣe kíni wọ́n pẹ̀pìn wọ́n ní sùúrù torí pé wọ́n mọ̀ pé àwọn ò gbúdọ̀ ṣe wàdùwàdù wọ́n fẹ́ kó ṣiṣẹ́ wọ́n fẹ́ kó ṣàṣìṣe ó dẹ̀ ṣàṣìṣe yẹn. Kódà
ara àwọn ibi tó ti ń fóònù àwọn ọlọ́pàá tó ti máa ń ṣe communication tó ti máa ń fóònù wọ́n trace ẹ̀ kámẹ́rà mú mọ́tò ẹ̀. Unfortunately kámẹ́rà yẹn ò clear tó láti mọ èèyàn tó wà nínú mọ́tò yẹn àbí láti mú nọ́mbà mọ́tò yẹn. ṣe mọ̀ kọ́ ti mọ orúkọ ẹ̀, wọ́n ti mọ ṣọ́ọ̀ṣì tí ń lọ. Wọ́n wá tún wá ṣèwádìí dáadáa, wọ́n lọ ń ṣọ́, wọ́n rí pé lóòótọ́ ó nírú mọ́tò tí wọ́n rí nínú fídíò ńgbà tó ń fóònù, ibi tó ti lọ fóònù ní public phone tí fíìmù yẹn ò clear dáadáa. Wọ́n wá rí pé mọ́tò yẹn jọ mọ́tò tiẹ̀. Wọ́n wá gba DNA ọmọ ẹ̀ obìnrin, wọ́n wá check ẹ̀ against àwọn àtọ̀ tó ti dà sí àwọn ibi tó ti fúnra rẹ̀ ṣe sòpí, tó fúnra ẹ̀ fọwọ́ ara rẹ̀ ṣe títí ó fi dà. Àwọn àtọ̀ tó dà síbẹ̀, wọ́n wá check DNA yẹn against ọmọ ẹ̀ obìnrin. Wọ́n ṣe mọ̀ pé òun ni nìyẹn. Ṣé wọ́n pé mo sọ fún yín pé tí even kí case bá jẹ́ cold case, gbogbo evidence yẹn wọ́n máa fi pamọ́ ni, wọ́n máa freeze ẹ̀ pa ni. Torí àwọn òyìnbó, àwọn èyí fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Àwọn máa ń wò pé tá a bá tí lè ṣèwádìí tó ní ìsìn, in another few years ìtẹ̀síwájú á tún ti bá technology, bóyá a máa lè try kìíní. ní tó fi yàtọ̀ sáwà dúdú nìyẹn. Nígbà tó lọ́wọ́ máa bá a ṣe lẹ́yìn bíi ọdún mẹ́ta tí kò pààyàn mọ́ ní state of Kansas ṣẹ̀ṣẹ̀ wá tún bẹ̀rẹ̀ sí ní dájọ́ kú fúnyàn. Ó ti dẹ́kun èèyàn pípa bí ọdún mẹ́ta kí wọ́n tó wá tún wá bẹ̀rẹ̀ òfin àti máa dájọ́ kú fúnyàn. Nǹkan tí wọ́n ṣe lè dájọ́ kú fún nìyẹn. February 25, 2005 ó ń wa mọ́tò lọ, bó ṣe débi iná báyìí báwọn ọlọ́pàá ṣe dá dúró nìyẹn, bí wọ́n ṣe arrest ẹ̀ nìyẹn, bọ́n ṣe lé lọ́wọ́ mú nù. Kò sì bá wọn já ń pátá. Nígbà wọ́n sì mú dé station, wọ́n ti kíní bọ̀ lẹ́nu, wọ́n gba DNA ẹ̀, wọ́n check ẹ̀ against gbogbo DNA tí wọ́n ti bá ní gbogbo ibi tó ti dáràn, gbogbo ibi tó ti pààyàn sí. Ó match ẹ̀ lẹ́yìn 30 ọdún ó lé díẹ̀. Wọ́n finally mọ ẹni tó jẹ́ BTK. Ṣé ẹ ti rí? Ó bá ṣàjẹ́wọ́ pé lóòótọ́ ni, ó jẹ́wọ́ pé òun pa èèyàn 10. Ó tún wá ní kéèsì kan, ọmọ kan tí wọ́n try láti, tí wọ́n rẹ́ ni tó pa, ṣùgbọ́n nínú àwọn lẹ́tà kọ̀ọ̀kan tó ń kọ, torí ó fẹ́ràn kọ́ ọmọ kọ lẹ́tà orí ibú báyìí, ó refer sí kéèsì yẹn. Ibi tó dẹ̀ tó ti rí ọmọ yẹn last ni pé laundry, ó lọ fọṣọ ni wọ́n rí mọ́. Báǹkì kan dẹ̀ wà níwájú ibi tọ́mọ yẹn ti lọ fọṣọ tó jẹ́ pé ADT security kìíní wà ńbẹ̀. Àwọn nǹkan tó sọ ló fi jẹ́ kán rò pé ó lè jẹ́ òun ló pọmọ yẹn, torí wọ́n tí ì mọ ẹni tó pọmọ yẹn, but nínú àwọn ṣèṣì sọ̀rọ̀ ẹ̀ kò lọ sàn án, ó kàn ṣe mọ̀ bíi kéèyàn kàn ó jù sáàrin ọ̀rọ̀. Nílé ẹjọ́ tẹ bá rí bó ṣe ń sọ̀rọ̀, mo wish kí lè share fídíò. Tẹ bá rí bó ṣe rọra ń sọ̀rọ̀, ó pè wọ́n ní project, àwọn project òun. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń support ẹ̀. Ó sunkún díẹ̀ nígbà tó ń túlé ẹ̀ lẹ́yìn ìgbà tó ń mú tán. Oríṣiríṣi trophy náà bá ní tó ń pè ní trophy ní ara àwọn tó pa, bí kò yọ earring wọn, bí kò mú inú aṣọ wọn, ó máa mú nǹkan kan kúrò nílé wọn tá a fi pamọ́ tá a máa fi rántí iṣẹ́ ibi tó ṣe. Ìyàwó ẹ̀ lọ bá àwọn adájọ́ ní 2005 tán mú yẹn pé kó jọ òun fẹ́ kọ́lẹ̀. Normally ó yẹ kó dúró bí ọdún 2, ṣùgbọ́n torí nǹkan tó ṣẹlẹ̀ yẹn, bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́, kíákíá wọ́n expedite action. Obìnrin yẹn kọ́lẹ̀ ni, obìnrin yẹn divorce straight ni. Ara àwọn nǹkan tó sẹ́ndì sáwọn ọlọ́pàá, ó ṣe puzzle orúkọ èèyàn 10 ó fi síbẹ̀, àwọn 10 tó pa ó sẹ́ndẹ̀ ní 2004 yẹn. Ìgbà yẹn wọ́n tí mọ̀ pé òun ni, wọ́n mọ̀ pé òun ló pa àwọn èèyàn yẹn, wọ́n mọ̀ pé BTK ló pa àwọn èèyàn yẹn, bọ̀ wọ́n tí mọ̀ pé òun ni. Níbi tó ti mú àwọn ọlọ́pàá ṣeré tó feel pé kò sí bóun ò ṣe jẹ́. Lẹ́nu kan wọ́n ṣàdá sẹ́wọ̀n 175 years. At the moment is over 80. Ó ṣì wà lẹ́wọ̀n, kò tí kú o. Ẹ̀wọ̀n yẹn ló máa kú sí. Àbẹ́ẹ̀rí. So ìgbà míì máa ń wà tó jẹ́ pé wàárẹ̀ lòmíì báyìí. Ẹ bá rántí Evans ní Nàìjíríà ńgbà yẹn. Kéèyàn rí yẹn, èèyàn rò pápá yàn ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn apamọ́lẹ́kúnjayé, wàá rí wọn báyìí, wàá rò pé ó ti léèyàn gidi. Ẹ̀mí burúkú tó ń gbénú àwọn èèyàn. Ìgbà míì wàá máa wò pé kọ́lọ́hun kó tiẹ̀ pa ayé yìí rẹ́ kó pè wá sọ́dọ̀. Torí Bíbélì gan sọ, ó ní the heart of man is desperately wicked. Who can know it? Ọkàn àwọn èèyàn, aburú tí ń bẹ ní ọkàn àwọn èèyàn kò ṣeé mọ̀ tán. Anyway, mo hope ẹ enjoy case yìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe research, ẹ kàn type BTK. Ẹ ríran wò. Màá tún kàn sí yín láìpẹ́. Ire o.